àkọ́bí yìí ọ̀gẹ̀dẹ̀ ọmọ yàdòyàdò màmá oríkì mo dé o òréré ọmọ yẹ̀lúyẹ̀lú Ìjẹ̀ṣà ọmọ Odùwà Kánádà. Ire lówó, ire lọ́mọ, ire lọ́lá o, ire lọ́rọ̀, ire mọ̀ ní tiẹ̀ lọ́jọ́ gbogbo. Olúwa tọ́ba ẹ̀dá ẹ̀ mọ̀mọ́ jẹ́ káyé fìrè rẹ̀ ṣàpínlẹ̀ o. Bùkọ́lá Mariam Olúwa tọ́ba ìyàwó Pàṣọ adúpẹ́ láwa Olódùmarè ọba òní lọ́jọ́ ìbí rẹ̀ o. Bùkọ́lá 40 kí ọlá dàbí 16 ọdọọdún ní sápórúwé ọdọọdún lọ dàgbà nínú ọgbọ́n àti òye ìbùkún Olódùmarè kò ní kúrò lórí ayé rẹ o. ọ̀kàrẹ́ wà dàgbà bí ara ọ̀rọ̀ ńlẹ́ o Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ òbí ọmọ wa ọmọ Olúyẹyẹ ayérédé ọmọ yakoyako ọ̀gẹ̀dẹ̀ ọmọ yàdòyàdò òréré ilé ọmọ yẹ̀lúyẹ̀lú Ìjẹ̀ṣà Odùwà Kánádà ọmọ ọlọ́dọ̀ọ́dà àjílù kẹ́kẹ́ bí àjèjì ọ̀rẹ́ṣà Ìjẹ̀ṣà Àbẹ̀ní ọmọ akábì ìṣọ̀rọ̀ ọmọ olóòkun àdó ọmọ wa mọ Olúyẹyẹ ìran Ìjẹ̀ṣà ní sí tòlótòló ẹrú bàbá rẹ ní sí pẹ́pẹ́yẹ kékeré Ìjẹ̀ṣà ní sásọ sí bàràdí nílà wọn ní sásọ sí pọ́ńkóló tán. Bùkọ́lá o Mariam Olúwa tọ́ba ọmọ ogun lónìí òkè lọ́la ojoojúmọ́ ni omi kí wọ́n lókun nílẹ̀ àbárẹ̀ ọmọ ogun ràlú ọmọ olóbì kan àjámúṣowó ẹni kákan ẹgbàá kan ọ̀nìká méjì ẹgbàá méjì ọ̀nìká mẹ́ta ẹgbàá mẹ́ta ọ̀nìká mẹ́rin ẹgbàá mẹ́rin ọ̀nìká márùn ẹgbàá márùn ọ̀nìká mẹ́fà ẹgbàá mẹ́fà ọ̀nìká méje ẹgbàá méje ẹnìká mẹ́jọ ẹgbàá mẹ́jọ ẹnìká mẹ́sàn ẹgbàásán ẹnìká mẹ́wàá o lórúkì owó Ìjẹ̀ṣà Àbẹ̀ní àkábì ìṣọ̀rọ̀ o ọmọ wa mọ ẹkùn ní òrè ọmọ Ògèdèngbé àgógùn gbòòrò àti pọnpọn lójú ogun ọmọ arọ́mọ lára o ọmọ òyìnbó àmọ́ròrò lágbo nílé bàbá nìṣó nílé ìyá rẹ o ìwòye Ìjẹ̀ṣà ọmọ ọ̀gọ̀rọ̀ wòye yóò mú ní gbàgbé ìṣẹ́ ọ̀ni ọmọ ẹdúnkùn lórí igi níwòye o. Bùkọ́lá o ó ṣọdún ọdún èyí ó ṣe tẹ̀mí ìtòwó tọmọ lágbára Olódùmarè ọba. Bùkọ́lá ọmọ erígbàgbó ẹ̀fọ́ gbọ̀dọ̀ àyàfi akínrànlú tó gbalẹ̀ èkìrè lọ Ìjẹ̀ṣà Àbẹ̀ní.